My name is Sunday Matthew Afolalu, aka Alaye Olodumare, the producer, the director, and the writer of this great movie titled AYANMO, The Destiny, presented by the students of Eyemote Comprehensive High School in Ekiti under the supervision of the school principal, Barrister Abiodun Olugbenga Ogutoye. Please subscribe to my YouTube channel Afolalu Sunday Matthew. Note that you are promoting the good image of the school and the good image of the students as you are subscribing. Please subscribe. May God bless you. Happy viewing. Thank you. Bye bye.
kádàrá ohun tí a bá yàn là ń dà láyé ó dá mi lójú gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. ohun tó lágbára ni ẹ̀dá ọmọ ìgbà tí ó kúnlẹ̀ tó yàn pín ẹni bá délé ayé tó jọba àyànmọ́ tirẹ̀ náà ni ẹni bá délé ayé tó níyàwó tó bí ọmọ àyànmọ́ tirẹ̀ náà ni ìwọ tó bá délé ayé tí ò lówó tí ò lọ́lá bí o bá ṣe kìtàkìtà nílé ayé tó bá jẹ́ wípé òní lówó bẹ́ẹ̀ náà ni òní ni àyànmọ́ kì í tako ènìyàn láyé ohun tí ẹ̀dá bá yàn ló yàn àyànmọ́ ni kádàrá o kádàrá táyé kòjọ́ ti kẹ́hìndé kádàrá ìdòwú kòjọ́ tàlàbà kádàrá ọkọ kòjọ́ tìyàwó ni mo fẹ́ kó yé gbogbo wa àyànmọ́ ni kádàrá ohun tí a bá yàn là ń dà olówó láyé iṣẹ́ àyànmọ́ ni obìmọ láyé iṣẹ́ àyànmọ́ ni onímọ́tò ọ̀rá kọ́bìgìnì láyé iṣẹ́ àyànmọ́ náà ni ó jẹ́ olórí iṣẹ́ àyànmọ́ náà ni ọláyà obìmọ iṣẹ́ àyànmọ́ náà ni àyànmọ́ ni kádàrá ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ lọ́kàn olúwa wọ́n mi palẹ̀ kí o tún mi mọ́ tó bá jẹ́ wípé kádàrá ibi ni mo yàn látòde ọ̀run wá ọba mímọ́ yí padà sí rere olúwa ọlọ́run olódùmarè ìràkìtà ọ̀dọ́là láyé ohun tí ẹ̀dá bá yàn ló jẹ́ ẹ jẹ́ kí a dé orí wa mú ẹ jẹ́ kí a bẹ orí wa kádàrá 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 àti àyànmọ́ ohun kankan náà ni mo ń sọ fún gbogbo mùtúmọ̀ wa. ọjọ́ ayọ̀ pé ta ló ń bẹ níbẹ̀ ọjọ́ àkúrẹ̀yọ̀ ta ló ń bẹ níbẹ̀ ó ayọ̀ la ó ṣe nílé ayé ó ayọ̀ la ó jẹ́ nílé ayé àyànmọ́ ò lè dá tẹ̀lé àyànmọ́ ò àyànmọ́ ò àyànmọ́ ò àyànmọ́ ò àyànmọ́ ò lè dá tẹ̀lé. Ọmọ ẹlẹ́wọ̀lẹ́wọ̀ àyànmọ́ ni ọmọ akọ́lẹ́wọlé àyànmọ́ ni ọmọ adórí ipò àyànmọ́ ni. Ino had been disappointed with Olori. He planned to propose Olori in the palace. He went to his shrine and called Ebora Oduino, the spirit meaning the fire, to follow him spiritually. No one could see Ebora Oduino except Ino himself. Oduino, èmi ni mo pè ẹ́, o ṣe pé òjòjú tì mí. Ìwọ̀n ẹ̀bọ̀ra tó ń gbénu iná, ìwọ̀n ẹ̀bọ̀ra tó ń gbénu ọ̀run. Èé ṣe tí wọ́n fi pè mí. Olórí rí, mo fẹ́ fi ọmọ ọba wá lọ gbé ọmọ ọba fún òjò lásán tó dàbí aṣọ olúlẹ̀. Mo ń fún lọ́wọ́, mo ń fún ní gbogbo nǹkan tó béèrè lọ́wọ́ mi. Ó wá dà mí. Ọdún bá sì ń bẹ̀rẹ̀, orin tó báyẹ̀ lọ. Kí ni a fẹ́ kí n ṣe báyìí? Àwọn ọ̀gá mi, mo bá kojú olórí. Ìgbà ayẹyẹ! Ẹ ṣeun, ojú ọdún yẹ!
ẹ̀yin méjèèjì. Ara sẹ́nu là ń ṣe. Pẹ̀lú ẹgbẹ́ aṣọ. Tó bá ti dé. Wọ́n ń ṣe wọn sí ìyanjú rẹ̀. Ìyàwó kù díẹ̀ kan yanjú rẹ̀. Ó ti rí ìlànà. Ọ̀dà ìyá wa. Kó tẹ́ ẹgbẹ́ lónìí ẹ̀ lọ wò ó ṣé ẹ ti sálábí rẹ̀ nǹkan. Ẹ kọ́kọ́ lọ wó kan ní. Ọ̀dà bá rẹ̀ yẹn wò. Ọ̀dà ìyá wa. Ọmọ ọ̀rọ̀ Sára lè yí. ẹni tó ń tẹ́ wọ́n kọ́kọ́ wá wá lójú ọ̀tá. Odò ẹsẹ̀ wo dé. Adúgbò lọ́wọ́ ilé. Lójú àṣẹ. Ẹni kìíní máa ń rí rẹ̀. Ọ̀gá iná ni wò. Iná máa ń rí rẹ̀. Ibi ló ti àti bọ̀. Iná bọ̀. Mọ̀ pé iná orúkọ rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń parí ojú rẹ̀ iná ilé ìfẹ́. Ọlọ́run nílé kọ̀ọ̀kan. Iná Orúkọ rẹ̀ iná. Ìdààmú ẹlọ́run ìdálọ́wọ́ ẹni tí ìdálẹ̀ lọ. ìdálẹ̀ rẹ̀. Ẹni bá dalẹ̀ ní dalẹ̀ ní ọba ti ga ní òní dalẹ̀ ta ni ọ́. Ìṣìbọn mi nínú. Ìmọ̀ ìjọba ìlọ́kúndé gbẹ̀yìn. Ẹ̀dọ̀ èmi ò Ọgbọ̀gbọ̀ náà ni ọgbọ̀n náà ni mo pẹ̀ ní owó mo pẹ̀ ní jíjẹ mo pẹ̀ ní mímu wọ́n gbé ìjẹ́bọjẹ́. èmi ọlọ́run Adébákẹ́. Bẹ́ẹ̀ni Ìbọ̀ yìí. Bí orí àdáhùn náà ní gbẹ̀mí mi sọ. bọ́ọ̀lù Ọkọ̀ ìwọ ó sọ fún ọmọ ẹ tó o bá ògbè lásán lásán èyí tó lè bá ṣeré fẹ́ ọ̀rẹ́ mi rí náà lórí ìgbà ọmọ sọ pé kò tẹ́ lọ́rùn nínú ní bẹ́ẹ̀ni. abẹ́ tí ẹ̀ wá gbà mí ni. Lọ́wọ́ kìíní gúnlógún náà yìí. Èmi ọ̀hún kí ló ló fi ọwọ́ mi. báyọ̀ èmi dọ́lá ṣé ọmọ mi rí jagunjagun ni mí. Iná kòkó dẹ́dẹ́ rẹ̀. Wo bẹ́ẹ̀ ń sọ fún ọ lónìí. kí ni. Ọlọ́run bóyá ìwọ nìkan lọ lágbára jù àbí lọ ń gbé nǹkan wá bá ń láàfin. Sọ rédíò tó ń wò. Wo èyí tó ń ṣe gan pọ̀ nínú ọ̀rọ̀ àjèṣe. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí wọ́n pín sí méjì báyìí lọ bẹ́ẹ̀ bá ṣe sí àárín ara yín ló wà. Tó bá di ọjọ́ méje. kí ni ló wà ṣe ọjọ́ méje. Ọ̀ní jẹ́ sọ. Kí n tọ́jọ́ bá ṣèfẹ́ inú rẹ̀. Wo ọjọ́ ìlú ọjọ́ ìsọ ń sọ yìí tí ń sọ. Wo tó bá di ọjọ́ méje. Ẹ̀yin méjèèjì wà kojú ìjà. Ẹ̀yin bá ti wá gbá níwé olúborí. Ó ti fẹ́ dé sẹ́wà. yẹ́n Mo fẹ́ kọ́ mọ kọ́kọ́ rẹ̀. A lè fi tipátipá mẹ́sàn-án. Ó sì wọ̀ ká fi tipá. orí kálẹ̀ ẹ̀rẹ̀ pé màtòjò bísímìtì tó dàda yíyọ máa tẹ́wọ́ òṣùrò tó máa ṣẹlẹ̀. Iná dodo. Ọwọ́ dodo ọwọ́ kẹ̀ǹbẹ̀ lébi. Èmi ni náà. Iná wa ń wọlé. After enough performance, Olori told him he will have to confront Udo in battle in the next 7 days. Whoever wins will marry her daughter. Ọkùnrin tàkọ̀ ni obìnrin tàkọ̀ rẹ̀ àwọn àwọn ní ìlú lẹ́yìn ọ̀sẹ̀. Ọba máa lọ èmi ló ní ọ́. Òjò bísímìtì. Omi ò ní kí lọ́jà àgbẹ̀ lẹ́nu. Mo gbọ́ ni. Iná lọ́fẹ̀ẹ́ o. Mọ́mí ilé ìfẹ́ lọ. Mọ́mí ilé ìfẹ́ lọ. Alágbára kan sì ni náà. Ṣé ẹlẹ́gbẹ̀ẹ́ kan ọkọ̀ rẹ̀ tó máa ń ṣe jẹ̀jẹ̀ ló? Ọ̀fẹ́ ọkọ̀ kò séyìí ó kàn mí ní gbogbo èyí tó ń sọ. Tó bá ti dọjọ́ méje lẹ́nu, èyí tó bá ti ṣe. Ó ní ọ̀sán kókó mi tó ń lọ. Ọ̀pọ̀ òróró oníṣòótọ́ ṣé ò ní bínú fún sẹ́tì ìrìn ìlú bí ó ṣèwọ̀ gan ní ìrìn adéṣẹwà ìwọ náà lọ́wọ́ lọ wo ọwọ́
wá lọ bá àgbẹ̀ nílé ẹ wá bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́rọ̀ ẹ wá lọ bá kókó gbá ní ẹ̀yìn gbàrà ń ṣèṣà gbogbo ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ lẹ̀ kò gbọdọ̀ pẹ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ bá ọ nítorí tí mo tọ́ ọ lọ́dọ̀ máa ń mọdé tó o gbọ́dọ̀ gbé o ọ̀rọ̀ ìyá ẹ̀ títẹ̀ lọ́la yín lọ bẹ́ẹ̀ lẹ mọ̀pẹ́ ìbọ̀rọ̀ ṣé o. Iṣẹ́ ìyàwó Ojo ọmọ káàbọ̀ sí ìdọ́lágara. kúkú ṣe kankan tẹ́lẹ̀. Mo kàn ní lọ́wọ́ kékeré kan tí mo gbọ́dọ̀. Ẹ ṣe àwọ̀ ìyá wa. Ọ̀sùn náà. Gẹ́gẹ́ bí ọtí mọ̀ pé dídán ó kọ́ mi ìfẹ́ sáde ṣe wà àbí iṣẹ́ ìbára ní ìṣòro mi. Ó sọ fún mi ìyá wa. Gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ sí. Ilé sì dìde ìjà ọ wò ó dà ilé ò sọ pé mo fi mí dára níbi tí mo dúró àyín wò ó ọyà sọ́ra sí ká wí fún mi tó kẹ́ni ó gbà ó ká sì sọ̀rọ̀ fún mi tó kẹ́ni ó gbà Ìyá wa. ìdánwò púpọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ. Ìyá wa. Kí ló máa bí iná? Kò sí nǹkan kan tí iná lè fi èmi ṣe. Omi ni òjò. Alágbára méjì. Omi ni òjò wàrà rẹ tó parọ́ ọ̀bẹ̀lẹ̀. Ìyá wa kò sí nǹkan kan tí iná lè fi mí ṣe. Yóò fi ọmọ ọba Adéṣẹwà. Kò sí nǹkan kan tí iná lè ṣe. Yóò fi ọmọ ọba Adéṣẹwà. Ẹ̀yin lọ sí ọ́rí. Ó gbẹ́ni rẹ̀ bọ̀rọ̀ fún bẹ́ńlẹ̀ náà. Ìgbà tí iná dé ni a lọ sí o. Ọ̀ sọ pé òun ọ̀lẹ́ ibi tó dúró sí lọ́ngbọ̀n mi. Wọ́n tún bá padà gbé pẹ́kẹ́ lẹ́nu rẹ̀. Gbàdúgbàdú ń gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. Wo ìwọ mo bá lọ́wọ́ ń tiẹ̀. Tó bá ti di ọjọ́ méje òní. Sọ mọ̀ lóòótọ́ pálágbára kan náà ń lu wa. Mo fẹ́ jẹ́ ìpàdé lójúde ọba. Mo fẹ́ mẹ́rin tó gbogbo orókè. Kẹ́fẹ́ fi ìjà fún jà. Ìyá wa ẹ sì á pa mí lẹ́rìn. Láàárín èmi àti yín ẹ mọ̀ pé náà ò lè kojú mi. Láàrin ìyìn àti Iná ò lè kojú mi ìyá wa. inú ò lè kojú rẹ̀. Iná ò lè kojú mi. Fún ọmọ bí náà ṣe jẹ́ ni. Ẹni tó sọ fún ọ̀fẹ́ rí o. Ìyá wa. Iná ò lè kojú mi. Ọ̀sọ́ wa mọ̀ ọ lọ. Nǹkan tí mo ní ìbọn ọ̀fẹ́ mi. Sọ gbọ́ mi yé. Sọ gbọ́ mi yé. Bẹ́ẹ̀ni Adéṣẹwà nínú ìyá tọ́jọ́ bá rọ̀. Ó dáa. Ó dàbọ̀ ìyá wa. Ó dáa o. Níbo la fi ń ríra yín lọ́jọ́? Adéṣẹwà. Ẹ fi ọkọ òbí sójú òbí lọ. Ìgbọ́n mi ń fẹ́. Ọ̀fẹ́. Bẹ́ẹ̀ni màá mi ń fẹ́. Bẹ́ẹ̀ni ó. Ọdún tí sọdún sójú mi wà Adéṣẹwà yìí. Ọmọ yìí létí tuntun ọmọ mi gbọ́wọ́ lọ ń sọ fún mi. Adéṣẹwà ìwọ yìí. Sórí àti bàtà àti jẹwọ́jẹwọ́ etí rẹ̀ iwájú ìrìn náà lẹ́yìn méjèèjì wá. Kò sí nǹkan ìwọ. Mọ́mí ṣé kí n mọ sí lọ bí? Wọ́n ti lọ lọ́mọ nípa ọba lè fi. Àmọ́ bí ẹ̀sìn ẹ bínú. Sọ́ra rẹ̀. Ó dẹ̀ mọ́ mi. Olùfẹ́ mi ò jò. Ọkàn rẹ̀ balẹ̀ wọ̀ ní. Ẹ gbà mí. Àwọn táwọn ọmọ ilé ìdájí tí mo ní kí wọ́n bá mi kó sí níbẹ̀ yẹn. Ẹni àwọn ọmọ ilé ìmọ̀ kan. Ṣé ìṣẹ̀fẹ̀ àwọn ọmọ ṣe wàhálà báyìí tí mo fẹ́ lọ dáná? Ọ̀rẹ́ mi, kí ló wá ṣe ọ̀tọ̀ ń kojú? Àwọn ọmọ ọ̀dọ́ mi tí mo ní kó bá mi kojú. Àmọ̀ pé went to her friend people for assistance. Ìtẹ̀mọ́ ó ṣe ń ṣe ní orí fífọ̀ ọ̀gbọ́n náà ní kó fẹ́ máa pọ̀ jù. Ó tiẹ̀ mọ́ rí mo ṣẹ̀dá àgbò kan mìíràn lánàá òun gan mo dámu lánàá o ojú mi gan tẹ bá rójú mi lánàá màá fi wọ́n mọ wá fún ọ nírọ̀lẹ́. Ó ṣe ọ̀rẹ́ mi. Tó bá ṣe ti àgbo yẹn àárọ̀ mọ wá fún ọ rọ̀lẹ́. Wá jókòó. Báwo wá lọ̀rọ̀ ọmọọba àtẹ̀gbọ́n rẹ̀ òbí?
Wo ní tí ẹ mọ tí ń ṣe sí báyìí wò àná òde yìí tì ní olórí ló wá ránṣẹ́ sẹ́gbọ̀n mi pé òun àti ògùn àwọn àti iná wọ́n gbọ́dọ̀ jọ jìjàkadì. Mo sì mọ̀ pé gbogbo agbára tí n bá sà ní ìfìrí pé ẹ̀gbọ́n mi fẹ́ ọmọọba. Gbọ́n rẹ ti fẹ́ ọmọọba tán torí iná ò lágbára kankan, orúkọ ẹ̀ ló kò lágbára kankan. Ṣé lóòótọ́ èmi náà yín wà wá gbogbo bí tí n bá ti mọ̀ pé agbára pinlẹ̀ sí níwà wà yín lè fi ti ẹ̀gbọ́n mi lẹ́yìn. Ìjọ ọ̀rẹ́ mi ìwọ náà tó mọ̀ pé ìwọ náà kárìn kápọ̀ yẹni ìwọ náà ò lè bára mi wá ọmọọba ẹ̀ jẹ́ ìjọ. Ó sì mọ̀ pé èmi náà kì í ṣe pé èèyàn yẹpẹrẹ náà ní bá òun àmọ́ èmi náà sì rí i pé ń fọ̀rọ̀ rẹ̀ láwọn èèyàn àmọ́ ọ̀rẹ́ mi ìwọ náà kì í sì rìn lásán mọ́ wò mí ràn. Màá fọ̀rọ̀ ẹ náà wò máa fi sun àwọn ẹlẹgbẹ́ mi. Mo sì mọ̀ dájú pé òjò ló máa fi ọmọ ọba. Bẹ́ẹ̀ ni sọ fún ẹ̀gbọ́n rẹ̀ kó mọ́ mi kàn. Toke promised Amope that she will use all her power to back Ojo. Màá rán ọmọ wa rà lọ́sọ̀ gbọ́. Báwọn kẹ́gbọ́n rẹ̀ o. Ìyá mi, ọmọ ọkọ mi, kí ló ṣe yín tẹ̀ ń ronú? Ọ̀rọ̀ ìlú yìí máa ní o, ti kúrú ní o. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ọjọ́ mọ̀ wípé iná àti òjò náà ń jà. Òjò ló dáwọ́ olúborí. Olúwa ṣe o. Ṣé ẹ mọ bọ́rọ̀ bọ̀? Ìyàwó ọba ó ní pé iná ni ọmọ òun yóò fẹ́ o. Ayé kí nìdí? Mi ò mọ̀ o. Bóyá iná ó ti lọ gbowó fún olórí láàfin. Tòótọ́ ni o, olórí ti gbowó lọ́wọ́ iná. Ó dá mi lójú pé olórí ti gbowó lọ́wọ́ iná. Tí kábíyèsí ò bá lọ sí ìrìn àjò, kábíyèsí ò lè gbà láyé. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ̀yin obìnrin ẹ fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀. Ó gbọ́n lẹ́rùn rẹ. Kí ló mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé pé tí mo ti máa ń sọ fún ọ? Kò yẹ yá ọ ságbàlagbà. Ṣé ni bàbá ẹ sọ? Ìjẹ̀bi ẹ̀kọ́. Ṣé o ti gbọ́? Ó tó tẹ́. Ó yá lọ́la gibẹ̀ yẹn. Dábìlì ọ̀kẹ́ kí lọ́la gibẹ̀ yẹn fún mi. Òun oníbàjẹ́ òṣì. Ẹ gbà mí. Ọ̀tọ́ mà ní. Olórí náà olójẹkújẹ náà ni. Olójẹkújẹ náà lólórí. Jẹkújẹ olórí náà ti pọ̀ jù. Èmi kẹ̀dẹ̀rẹ́ mi kọ́ lábọ́ mọ́ ẹ lọ sílé ọkọ. Ohun tó bá rí bẹ́ẹ̀ á fara máa mọ ọba yìí. Lórí ó ṣèyàn gidi o àti ẹ̀sọ́ là ń sọ o. Lórí. Máa lọ sí ìpàdé ibi tí mo lọ pàdé ẹbí. Láti ìgbà tó ti jà láyé. Ìrọ̀ yìí bá kọ́ ní kòkò lè fojú kọ́. Èyí mọ̀ tó agbára elédùà sánú mi. Orí alálẹ̀ lẹ́yìn. Ìjà ihe bá mi ẹni fọwọ́ jà mọ́. Àwọn tó dà. Má mi wọ́ ẹ̀wọ̀ ibi táwọn gbé àgbà mọ́ o. Wọ́n ọmọ jẹ́ náà kò ní kí wọ́n ti ọ̀sùn lọ́wọ́ ọ̀fẹ́ mọ́. Ìyá yìí máa kọ́ ní kòkò lè dojú kọ. Ọjọ́ tura rí. Ìgbọ́ ìjọ burúkú èmi ò jò. Òjò ẹ̀yin ọlọ́síá kí mo lọ sí yín lọ tí mo bá fi ẹ̀yìn kùlé ọwọ́ gbá ojú rẹ̀ ọwọ́ báyìí àbára rí ò yá ni. Èmi àti lọ́mọ àti ìdààmú màti borí náà. Bẹ́ẹ̀ni náà ti lọ. Ṣèbí kí n máa mú Adéṣẹ́wà lọ gẹ́gẹ́ bí ìyàwó mi lókù. Ẹrú olúborí tó ọjà àdá. Mo mọ̀ wọ́n ọmọ rí ọ. Ọmọ ń kọjá ìlú rẹ̀ ó fi ọmọ pàṣẹ fún nǹkan. Màmá mi iná ti fìdí rẹmi. Èmi alẹ́sẹ̀. Iná rẹ̀ wo ló fìdí rẹmi? Ẹ mọ̀ pé àgbò tó tàdí mọ́yìn agbára ló lọ mú wá ní. Tí àgbo iná ò bá ṣọ́ra ìjà ní padà wá jẹ tó bá tàdí mọ́yìn ìjà ní padà wá jẹ. Lórí ojú yín báyìí mo ṣe na iná. Ó sì pòórá nítorí pé ọ̀lẹ ni. Kò ṣe dúró kí n bò mọ́lẹ̀ kí n sì pa. After Ojo had defeated Ina, but Olori didn't allow Ojo to marry her daughter, and Adesewa was fell sick.
olórí lójú ẹ̀mí mi kọ́. ìyá wa òjò olórí ẹ kúrò gbọ́ olórí ẹ kúrò. ìyá wa ẹ̀dá lọ́tọ̀ ṣe ìyá wa tó tún ti jẹ́ pé òjò náà ló tún jáwé olúborí àtìgbà náà mọ̀ ní adéṣẹwà ti ń bẹ lórí àkéte àìsàn jíjẹ kò jẹ mímu kò mú elédùà kò ṣàánú olúawo tá a tún jọ sọ̀rọ̀ náà tó ló lọ ṣèwádìí tó ló dáfá tó bá jẹ́bọ ni à á gbé bó ṣètùtù ni à á ṣe oògùn tí ò pé ewé rẹ̀ lókù kan ó mọ̀ wá tójú sú mi báyìí. dákì o. olúawo ọgbéraṣọ àwọ̀ ìsọmọàlè àwọn bàbá rẹ̀ gangan ló bí ọwọ́ àṣàyò rẹ̀ náà ni mò ń sin àìjẹ́ bó a ní nípa ọ̀rọ̀ tí mo bọ́ sọ. yá wa gẹ́gẹ́ bí àjọsọ wa mo ti lọ bèrè lọ́wọ́ àwọn ohun èlé mo ti wádìí rẹ̀ wọ́n sì ti sọnù àbáyọ. ìyá wa tá bá wo náà tán àwọn ọmọọba ti tẹ́lẹ̀ ẹ rí i pé tá a bá ní ìjàkadì nípa ọmọọba ó ní ìlẹ̀kẹ̀ àbáláyé kan tó máa wá ní igbó láàrin. àmọ́ má ṣe náà ní pé ẹnìkan tí àyànmọ́ ẹ̀ ràn án yóò padà wálé. ẹnìkan tí àyànmọ́ rẹ̀ rọ̀ mọ́ òun yóò padà wálé náà méjèèjì tó bá lọ. bẹ́ẹ̀ yá wa. èyí tó dúró lórí òjò àti iná bá ń kọ́. bẹ́ẹ̀ yá wa kó ṣòjò ni ó ṣe náà ni ẹni tó bá padà wálé gangan ni ọkọ rẹ̀ ẹ má ṣiyèméjì o. nǹkan tó ń sọ fún mi ni pé kí n má ṣèyèméjì. bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ṣe sọ àṣírí dẹ̀ lédè. ká mọ̀ jẹ́ ẹnikẹ́ni ó gbọ́kọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ bọ́rọ̀ bá rí bó ti rí oníbi àgbéká àwọn alálẹ̀ ò gbé ọ. àṣẹ. alálẹ̀ ò gbé ọ. àṣẹ. ọmọ owó èkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ èkú lójú ẹsẹ̀ ọ̀sẹ̀ ọ̀pọ̀ àbúrò tì í. bó bá wá rí bákan náà wọ́n ránṣẹ́ sí náà tòjó láìpẹ́ yìí. Adifala told Olori that before Adesewa could be healed, the two powerful competitors, Enoch and Ugo, will go to Ariri forest, the forest of evil spirits, to look for the ancient royal being. And he said, whosoever succeeded in bringing the bead to the palace will marry Adesewa. alálẹ̀ òdúró tí ọ àwọn orí bàbá rẹ̀ ó gbé ọ. èmi lọ́jọ́ pé ó dákún èmi àti òjò tá a lọ sí igbó lárèrè abẹ́lẹ̀ wá ilẹ̀ kàbáláyé abẹ́lẹ̀ wá wá mo ti ní pé èmi náà ó fi sùfúrù dé ni màá mú ilẹ̀ kàbáláyé yẹn wá torí pé ẹnikẹ́ni tó bá mú ilẹ̀kẹ̀ yẹn wá kó ló máa fi ọmọ ọba ó wà ní ìdílé àìsàn lọ́wọ́lọ́wọ́ ẹnikẹ́ni tí ó bá mú ilẹ̀kẹ̀ àbáláyé wá kó ló máa fi ọmọ ọba èmi ti ní èmi ni màá mú wá torí pé mo ní agbára mo fẹ́ pè ìwọ ẹbọra ní ọparun òkú wá jẹ́ ní òsè ẹbọra ní ọparun àkọ́kọ́ rẹ̀ rèé ẹbọra ní ọparun ẹ̀kejì rẹ̀ rèé ẹbọra ní ọparun kí ló wá kí ló bá yẹ kí n ṣe fún ọ. ẹbọra ní ọparun ìwọ ọmọ wá mo fẹ́ tó tì mí lẹ́yìn mo fẹ́ fi ọmọ ọba wọ́n ní ká lọ sínú igbó arére ká lọ wá ìlẹ̀kẹ̀ àbáláyé wá mo ti fẹ́ tó tì mí lẹ́yìn. ṣé kò dùn báwọn lọ. bẹ́ẹ̀ ni. ìwọ ló borí o ó sì lọ rẹ
ó sì bọ̀ọ̀rẹ́ kìlọ̀ mi sì rèé o ṣọ́ra fún ìbínú wá dáwọ̀ sí ẹ síwájú ó lọ́ọ̀rẹ́ ó sì bọ̀ọ̀rẹ́ agbára tí mo fẹ́ gbé fún èyí kò fa ìbínú o ohunkóhun tó bá di ọ̀rọ̀ náà ṣáàfikì ní ìsìn yóò parẹ́ ni kí ọ̀rọ̀ bá dàrú kí ní bàbá mi bá fún òun ní atọ́nà rẹ tí ọwọ́ rẹ síwájú. ó ṣe ìwọ ìbọra náà parun mi ò ní dójú tì ẹ́. wò ó etí ẹ̀ mélòó má dójú tì mí o má dójú tì mí o má dójú tì mí o wàá lọ re wàá sì bọ̀ re. ẹ ṣe agbára lè yí odò ìgbẹ́kúlú lẹ́nu yìí ìpàdé dán lẹ́nu yìí. Likewise, Udo was going to consult Ajagunmale, the heavenly high priest. Wọ́n ní ká lọ sínú igbó láyé ni ká lọ wá ìlẹ̀kẹ̀ àbáláyé wá. Nígbà tí mo mọ̀ pé mo ní ẹnìkan sẹ́yìn ìwọ ni màá ké pè. Ajagunmale ooo ẹlẹ́ẹ̀kejì rẹ̀ rí o nítorí pé wọ́n sọ wípé yeye ọmọ ní gbọmọ irùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà. Ó dá mi lójú pé tí n bá pè ẹ́ ò dójú tì mí rí mo dẹ̀ mọ̀ pé ò ní dójú tì mí lẹ́nìí. Ajagunmale ooo ẹlẹ́ẹ̀kẹta èrè tí mo fẹ́ pè o nítorí pé ojú ọ̀gbọ́dọ̀ tì mí ojú òkè ń ti ọmọ awo tí bá pè ẹ́ kò jẹ́ mi o èmi àti iná lájọ ń du ọmọ ọba ó sì jẹ́ dandan èmi ni ọmọ ọba gbọ́dọ̀ jámọ́ lọ́wọ́ iná lásán yẹn kò gbọ́dọ̀ fẹ́ ọmọ ọba èmi lọ́jọ́ pé má jẹ́ kí ojú tì mí o tì mí lẹ́yìn bí ìgbà aláàmù ṣe fọwọ́ tilé. Ajagunmale ooo ẹ̀bọ̀ra tí gbénú odò tí mo fi ṣe agbára má dojú tì mí o. Ajagunmale o ṣeun tó dojú tì mí. Ajagunmale èyí ṣe tó ṣe kàn yín sí mi kọjú sí mi ojú lọ̀rọ̀ wà. O ṣeun èmi ni mo ránṣẹ́ pè ẹ́. èé ṣe tí ìwọ ṣe pè mí ìwà òtò. Ajagunmale má wá bínú wọ́n ṣàdédé náà pè mí wípé a fẹ́ lọ sínú igbó láyé a fẹ́ lọ wá ìlẹ̀kẹ̀ àbáláyé wá nítorí pé amọ̀bọ̀ ò yá ẹnikẹ́ni tó bá ti wọnú igbó láyé yìí tó bá sì mú ìlẹ̀kẹ̀ àbáláyé tó mú wá lọ́gbọ́n báyìí lára ọmọọba ó yá onítọ̀hún ló sì fi ọmọọba. ṣé nítorí èyí kò sí nǹkan kan torí ọmọ gidi ni ọ́ nítorí èyí ni wọ́n ní kí n fún ọ ní agbára yìí ọ̀dọ̀ Ajagunmale ni mo ti wá. ẹ ṣeun èmi náà mi ní bojú yín jẹ́ ó fi dá yín lójú pé ń wọnú gbóyin ń sì múlẹ̀ kí àbáláyé wá. mo lè mọ̀ wípé o lè bójú tì mí ọmọ wo ni ẹ́ o gbọ́dọ̀ sáfẹ́rẹ́ gìrì ó yá lẹ ọwọ́ rẹ síwájú gbà lọ́wọ́ mi. ẹ ṣeun. ìkìlọ̀ wà fún ọ. ẹ ṣeun. èyíkéyìí ẹbọra kankan tí o bá ti lògùn yìí fún kò lè kojú rẹ̀. bẹ́ẹ̀ni tiẹ̀. èyí tí ó funfun tí ó fẹ̀ dáadáa ń ó sàn mọ́ọ̀dì rẹ̀
èyí tí ó ní kóró níwájú ó bọ̀ sọ́rùn kò sí ẹbọra kan náà tó lè kojú rẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ ṣèbí báyìí náà lè ṣe fọwọ́ tì mí lẹ́yìn tí mo ṣe lọ jagun alára tí mo jagun náà tí mo sì ṣẹ́ àìmọye ogun tí mo ti lọ tó jẹ́ pé ilẹ̀ tì mí lẹ́yìn ogun náà mo sì já lájà yìí ẹ ṣeun mo dúpẹ́ mi ní dójú tì yín o. ìkìlọ̀ rẹ̀ o má jẹ́ kí epo ta sí o. epo ẹ̀wẹ̀ mi ì lè fi eléyìí mi ì lè fi sílẹ̀ bí mo ṣe ń fi àwọn aṣọ tí mò ń wọ̀ sílẹ̀ èyí inú afẹ́fẹ́ ni ó fi sí ìjọ́kíjọ́ tí bá ti nílò rẹ̀ ni ó pé ni ó sì jẹ́ mi níwèé. o ìkìlọ̀ rẹ̀ o ẹnikẹ́ni èyíkéyìí tó bá ti ń lọ lójú ọ̀nà òun èyí tó bá ti bá pàdé ní ojú ọ̀nà tó sì jẹ́ra rẹ̀ àbí bàbá rẹ̀ àbí àbúrò rẹ̀ àbí olólùfẹ́ rẹ̀ kan náà ó gbúdọ̀ gbà fún wọn o torí pé àtànjẹ lásán ni wọ́n fẹ́ gbàgbára ọwọ́ rẹ ni agbára kan nínú èyíkéyìí tí mo fún ọ ó ní kó nà sí wọn. ẹ ṣeun. mo rí ẹnu má ṣílò má ṣílò má ṣílò. ẹ ṣeun. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ẹ ṣeun ìní ṣílò ẹ̀wẹ̀ epo gbọ́dọ̀ ta sí irú ara ilé mi àbólólùfẹ́ mi kí n má súnmọ́ wọn bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìlọ́nà ó pé ìtàn jẹ ní èmi náà ń ṣọmọ àgbékọ́ òrókò ó ti yé mi ẹ ṣeun gbó máa yá èmi yóò múlẹ̀ kẹ́kẹ́ ń fi ọmọ ọba ṣeun. èmi ò jò jẹ́ ìdán agbára tí Ajagunmalè tó gbé fún mi jẹ́ ìdán wò. èmi ò jò. Ina and Ojo were on the way to Lanrere Forest. ìgbọ́rù gbùrùgbùrù tí ń kọlù ẹ gan ìwọ̀ngàn àdó gbùrùgbùrù ó wàá sọ pé ó mú lẹ́. kì í ṣá omi lọ́gbẹ̀ ó ṣe ìwọ̀ ọlọ́gbọ́n tó rọ́pò fẹ́ ta kókó sí etí omi ó kàn da rẹ̀ láàmú bíi ti wọ́ ni. mo gbàgbé pé ilẹ̀ kàbálẹ́yìn ẹ̀ la fẹ́ fi ṣe ara ọmọ ọba èmi ni màtí mi. mo mọ̀ náà wípé ilẹ̀ kàbálẹ́yìn fún ìràpadà ẹ̀mí ọmọ ọba ni ṣùgbọ́n èmi ni ó múlẹ̀ pé ọ délé. Yẹ́wọ́ òjò sọ́ra rẹ̀. Ìwọ iná fúnra ẹ̀ ṣọ́ra ẹ̀. Àní bá padà fi ìdáwó alápadà fi kàn mí mọ́. Sọ́ra rẹ̀. Ìwọ iná ṣọ́ra ẹ̀ fa ìjẹ́rẹ̀ ń ta ọlọ́padà. Ìjà mi lè yí màá ṣẹ́ sí wọ́n. Ọkọ̀ lè jẹjú ilé tó kéré jù tí wàá fi kú dà. Ó ṣèwọ̀. Ìrọ̀ ọlọ́dẹ kan ọ̀tá fún. Ìrọ̀ wọ́n lọlẹ̀. Dárúkọ kan ní ọkùnrin. Àpẹẹrẹ mi. Èmi ní ìrẹ́yìn. Òjòlá pé àbúrò ẹ̀ ó jọ̀rọ̀ àbúrò mi. Bẹ́ẹ̀ni àbúrò rẹ̀. Òjòlá ọ̀rẹ́ tó wà láàárín àbúrò ẹ̀ àtàbúrò mi. Ó ti pa ọ́ dànù. Mi ò ráyè gbogbo nǹkan tó ń bá yín ṣe. Mo fẹ́ lọ wá ìmọ̀ ìkàbáláyé nítorí ọmọ ọba ti bàjẹ́. Gbẹ́nu rẹ sọ̀rọ̀.
àní ó gbẹ́nu rẹ sọ̀rọ̀ sí ibẹ̀ iná gbẹ́nu rẹ sọ̀rọ̀. iná ni mí bọ́ọ̀lù bá kọ́ ni lọ kú èmi ò dé. ọlọ́dẹ kan ìpàṣẹ. alábàálì ní dákẹ́ ẹ̀nu ẹ̀rí ẹ̀ sì ń pa mí ó ń béèrè lọ́wọ́ mi pé ṣé èmi lè gun òkè ẹ̀sùn ò lè gun ìṣe nílé gún ó kéré nínú gbogbo àwọn òkè tí mo ti gùn ìgbà tí mo fẹ́ lọ jagun alára òkè tí mo gùn kí tó dé nìlú náà ó gbàgbé eléyìí lọ ànígbà tó wà lọ ní òkè ajérò eléyìí tí mo gùn ó mọ̀ gbàgbé eléyìí lọ. ó lè gún èmi ni màá gún màá tí ì rí kẹ ilẹ̀ kàbàláyé yẹn. iná ó ti ní ìgbéraga jù gbogbo nǹkan lówó bóyá òun fi dáa jù mí lọ nù ú. rádaràdà. èmi ló ní jẹ ní abẹ̀lẹ́wẹ̀ ṣèbí lọ sọ fún òun ní gbà ni èmi gan máa sọ fún pé ṣóṣó méjì ò gbọ́dọ̀ fojú kanra o ẹgbẹ́ mi ni yóò fi ọ̀nà dà bí ló ṣe ń pa kúkúrú ló ń pa gígùn. ibi tí ẹjọ́ mi kò ní ní gbogbo jáwìrì. bá a ṣe wá ti òjò lẹ́yìn tí ó fi ilẹ̀ kẹ̀mú òun ní ká wá bá rí o. a lè dá sí kankan láì sí ìyá ń bẹ̀rẹ̀ ọjọ́ àjọpọ̀ wá tó kájọ pè yá. yèyé ẹ ń bínú sí wa ni èyí ṣe tẹ́ fi kọ̀yìn sí wa. ẹ kọjú sí ojú náà wá. gbogbo làkàtà yín ni mò ń rìn gbogbo rẹ̀ bẹ́ẹ̀ sì ló yé mi kí lè bá wá gan-an ọ̀rọ̀ ọlọ́run lọ ọ̀rọ̀ ẹ̀mọ́ àbí kí lè pé sọ̀rọ̀ ọlọ́run lọ bá wá bẹ́ẹ̀ ni ọjọ́ kìíní àná tí mo rí lé mo bọ́ sọ̀rọ̀ àfún tí mo bá rí mi á lọ́wọ́ sí mi ẹ̀yin òde náà ni mo wà ebi kẹ̀kẹ́ bá wá náà. bẹ́ẹ̀ ni wọ́n. ṣé wá rí òjò àti ilé tó lọ sínú bẹ́ẹ̀ tó lọ wá ilẹ̀kẹ̀ ráhùn. àwọn òbí náà ń wá òjò sì ní ìwà rẹ̀ lẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé wá rí ilé ìdáṣe lẹ́yìn ojú olódùmarè ẹ wà lọ sọ́dọ̀ rẹ̀ ẹ wà lọ fẹjọ́ inú àbíkílẹ̀ ti sọ pé orúkọ rẹ̀ ń jẹ́ ẹ wà lọ fi sun ẹyin ojú olódùmarè ẹ bá ti wá sọ fún ìgbàlẹ́ tó bọ̀ ẹbí tó mi létí o ẹbí tó mi létí o ẹbí tó mi létí o ẹ̀rọ náà lọ. ta ló mí kúlẹ̀ ní láàrin ìgbà tí wọ́n ní èmi òjò sí òjò tó ń sojo àbí ìwọ tó ń sojo.
gúnké fún mi jọ kó mọ̀ kó lè gún kó jàgò lọ́nà kí gùn kan tí gùn tí ìwọ ni o máa wá ilẹ̀ àbáláyé èmi mà kọ́kọ́ gùn èmi ò jò ọ̀rọ̀ lè gùn èyí tàbá fọ́ gbọ́dọ̀ gbọ́ngbọ̀n. èyí tàbá fọ́ gbọ́dọ̀ gbàgbà ọ̀sẹ̀ tí bá bá lẹ̀ sọ́nù. bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí bá bá inú gbó ọ̀rọ̀ tí bá bá ẹ̀yìn gbó àti inú gbó èso ọ̀rọ̀ tí máa gbọ́ wọ́n bá wọ́n pé àánú ìyá àánú ojú òní jẹ́ kàtọ́ wọ́n fojú. ẹ̀rọ èdè nígbà tí kò jẹ́ kàtọ́ ọmọ ìjọ mọ́lẹ̀ ẹ̀yìn inú gbó ìwọ̀n inú gbó máa ṣe ó dàbí pé ọ̀nà kan wà ń bẹ̀ wọn níbi tá a dójú òyì o ọ̀nà tó wà ń bẹ̀ o tó wà ń bẹ̀ a máa pín ra sí méjì ètò yẹn a máa dé bá torí tí mo ń gbọ́ yìí inú igi ni òun sọ fún mi pé èmi wọ́pọ̀lọ́ nígbà àkọ́kọ́ ṣé mo parọ́ ni ọpọlọ ni wọ́n ní fún ọpọlọ tó yẹ kó o ní tó ti fi bínú tó ti fi ṣe tó ti fi wùwà ìgbéraga bó o ti ṣe rí ọpọlọ rẹ ti ṣe rí mi ò kàn mí o èmi máa pín yà tèmi. pín yà ṣùgbọ́n rántí o adífàlà ti sọ fún wa wípé a gbọ́dọ̀ jọ máa lọ ní. nǹkan tó wu adífàlà ló sọ yẹn àjọ wáyé àtìlédọ́ lọ ṣùgbọ́n ìwé kù ṣáájú mi. ó ṣèwọ̀ ẹni bá ro kúrò mí kó máa nìṣó lọ́rùn ni. padà ẹni bá ro kúrò mí kó máa nìṣó lọ́rùn ni. àwọn ọmọ wọn lọ nù ún iná. péjọ dúró mi. èmi àgbà bí. tí gbogbo wa mú látọdẹ ọ̀run wá sílé ayé gbogbo àyànmọ́ ni ká dá